ẹ̀yin Fúlàní ẹ̀ ń pè fún ogun tẹ̀lé ń pè fún yẹn ẹ máa rí, ẹ̀ ń pè fún ogun tí ẹ̀dẹ̀ ń pè fún yẹn ẹ máa rí. Tógun ọ̀hún bá dẹ̀ dé lẹ́tàn agbára yóò ní ká, torí àwọn baba ńlá baba yín wọ́n ṣe jù báyìí lọ hàn rí dúró ní ọ̀dọ̀ àwọn baba tiwa. So ẹ̀yin ọmọ náà ẹ má rò pé ẹ máa rí dúró. Èèwọ̀ National Assembly ó ń sọ̀rọ̀ self determination káti ẹ̀gbẹ́ yẹn sí ẹ̀gbẹ́ kan, ó ń sọ̀rọ̀ restructuring. Ẹ jáde ẹ sọ pé ẹ̀ẹ́dẹ̀fẹ́ jẹ́ ká pín. Ṣẹ́rí pé wà nǹkan míì, ṣẹ́rí pé àwọn northerners ṣẹ́rí pé wọ́n wà nǹkan míì, wà nǹkan míì. Nǹkan tẹ̀lé ń wá yẹn tó bá ṣẹlẹ̀ tán apá yóò ní ká. Àwa ò ní kankan táwa lè ṣe fún yín, ṣùgbọ́n a máa jẹ́ kẹ́ mọ̀ wípé àwọn alálẹ̀ wọ́n wà nílẹ̀ Yorùbá. Torí tí ó bá ṣe pé ìyá olórí burúkú èèyàn, ẹ wo bẹ́ ṣe ń fìyà jẹ wá nílẹ̀ Yorùbá, ẹ wo àdúrú ìyà tẹ́ fi ń jẹ wá nílẹ̀ Yorùbá. Ó tún wá sọ̀rọ̀ restructuring. Tẹ́yìn bá jó lórí ire ṣe bí ṣe ló yẹ kẹ́ tiẹ̀ pretend, bó tiẹ̀ jẹ́ pé tẹ́ bá fún wa restructuring kò wúlò, kẹ́ tiẹ̀ pretend. You are pointing it to our face pé ẹ̀yin ò fẹ́ restructuring. So káwa wà lóko ẹrú báyìí, ibi tí ojú àwa ọmọ Yorùbá ládé yìí, ibi tó ju wá ládé lénìí, ká dákẹ́ ká máa wò. A sọ fún ẹ̀yin bàbá yìí pé àwọn ará bí yìí wọ́n ń rí wa bí ẹranko ni. Àwọn Fúlàní wọ́n ń pè fún ogun, àwa ò lè lógun tá fẹ́ fi jà wọ́n, ṣùgbọ́n àwọn baba ńlá baba wa wọ́n ní ogun tí wọ́n lè fi jà wọ́n. Ẹ wo ilẹ̀ Yorùbá, ẹ wo ohun tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Bó ṣe ń gbé ọmọ kékeré ni wọ́n ń gbé àgbàlagbà, bó ṣe ń gbé ọkùnrin ló ń gbé obìnrin, bó ṣe ń pa Táyé ló ń pa Kẹ́hìndé, bó ṣe ń pa Ìdòwú ló ń pa Àlàbá. Ṣé àwa máa wá fọwọ́ wa lẹ́rọ̀ àní dìfẹ́ǹdì ara wa? Ẹ wò ó, níbi tí a bá dé yìí, àwa gan máa dìfẹ́ǹdì ara wa. Ló fà á tí mo fi sọ fún ẹ̀yin èèyàn wa, ẹ lọ dira. Ẹ má jẹ́ kí wèrè kankan máa parọ́ fún yín. Ẹ má jẹ́ kí anybody máa, níbi tá a bá dé yìí, a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní defend ra wa báyìí. Gbogbo yín lẹ rí fídíò kan tí mo fi hàn yín ní last week, títí ẹnìkan tí àwọn Fúlàní jẹ oko ẹ̀, ó dẹ̀ lọ make a report. Wọ́n dẹ̀ mú, wọ́n dè, wọ́n figi sí láàrin. Ìgbà tó yára gbọ́pọ̀ ti pa bọ̀bọ̀ yẹn. Bẹ́ẹ̀ mélòó la fẹ́ kà? Ẹ fẹ́ restructuring, ẹ fẹ́ Yorùbá nation, ẹ dẹ̀ sì fẹ́ jẹ́ káwa dúró lùlù yìí ká máa ṣẹrú yín, ká máa láàdì yín. Then nǹkan kan ti ń ṣe yín, torí tí nǹkan ò bá ṣe àtọmọdé àtàgbà yín, ní máa rí wa bí ẹrú. Àbájọ tí bàbá wa ṣe Sunday Igboho fi pè fómìnira, tẹni kọ́ mọ́ wá kọ́ mọ́ ń wà. Látijọ́ táwọn Fúlàní ti ń pààyàn ní ilẹ̀ Yorùbá tàwa yìí, ó díẹ̀ mélòó tí àwọn Abdulsalam sọ̀rọ̀, ó díẹ̀ mélòó tí Babangida sọ̀rọ̀, ó díẹ̀ mélòó tí Sultan of Sokoto tó condemn ẹ̀. The only time tó máa ń jáde wá condemn ní ìgbà tó bá sọ pé fẹ́ ṣe state police. Ìgbà táwa Yorùbá tá bá fẹ́ gbégbèsè láti lè defend ra wa, tá bá fẹ́ gbégbèsè láti lè dáàbò bo ara wa, ìgbà yẹn la máa ń mọ̀ pé àwọn àgbààgbà wọn ń pé wọ́n exist. Ẹ wò gbà tí àwọn wèrè yìí sọ̀rọ̀ last, the other time tí bàbá wa ṣe Sunday Igboho sọ pé kí gbogbo àwọn Fúlàní tó ń pa àwọn èèyàn nílẹ̀ Yorùbá kó fi ilẹ̀ Yorùbá sílẹ̀. Nígbà tí wọ́n kí lórúkọ ìlú iná o, ó ní ìlú, ẹ̀yin tẹ́ bá rántí kẹ́ bá mi fi sí comment section, tó ń pa wọ́n ìlú yẹn. Tí wọ́n gbọ́ pé ṣe Sunday Igboho ń bọ̀ báyìí, wọ́n rọ́lùgbẹ́. Táìmù yẹn wá láwọn àgbààgbà wọn lọ́wọ́ ń sọ̀rọ̀, ṣe Sunday Igboho, you should not disturb our people, you should not ṣe kinní kan. Tí bá rí fídíò yẹn máa fi hàn yín kí tó parí prógrámù. Ṣé àwa ọmọ Yorùbá ṣé a gbọ́dọ̀ wà lóko ẹrú ni? A dẹ̀ ń sọ fẹ́yìn àgbààgbà wa wípé ẹ
jẹ́ kó ní kálukú kó máa bá tiẹ̀ lọ. ṣèbọ̀wọ̀ kan ló wà lẹ́tí wọn tí ìyànjú tí wọ́n shut down gbogbo the whole of Nigeria ní gbogbo Africa tá a wà yìí ká tiẹ̀ má sọ̀rọ̀ western world. Africa tá a wà yìí country mélòó ni wọ́n sì ń jà sọ̀rọ̀ minimum wages? That is madness. Orílẹ̀-èdè mélòó ni wọ́n ti ń jà sọ̀rọ̀ minimum wages? Kò sí. Àpẹẹrẹ pé Nàìjíríà ò ṣiṣẹ́ náà nìyẹn. Àpẹẹrẹ pé kò ṣiṣẹ́ nì torí tó bá ń ṣiṣẹ́ irú ẹ̀ ò ní máa ṣẹlẹ̀. Orílẹ̀-èdè tí sẹ́nétọ̀ ti ń gba more than 30 million. Ìyẹn owó tíjọba mọ̀ sí nìyẹn o. Kò sí nínú àwọn owó tó máa fi Ghana must go gbé wá fún wọn o. Kò sí owó tó máa kò sí nínú àwọn allowance tí wọ́n kọ́ mú wá ṣá. Kò sí bẹ́ẹ̀. But ó jẹ́ problem fún Nigerian government láti san 500,000 fún òṣìṣẹ́. Orí burúkú nìyẹn. Ẹ lọ sáwọn country tí wọ́n ní resources ta ní kẹ́ lọ béèrè iye tó ń fún wọn. Ìtìjú ńlá gbáà ló yẹ kó jẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olórí wa ní Nàìjíríà. Ìtìjú ló yẹ kó jẹ́ fún yín pé orílẹ̀-èdè Nàìjíríà ó ń go on strike ní century tá wà yìí. Ní century tá wà yìí pẹ̀lú àdúgbò kan tó lọ ń ṣe fún wa ní ilẹ̀ Yorùbá. Àwa mọ̀ pé torí ọ̀rọ̀ tó wà nílẹ̀ Yorùbá lẹ́yìn Fúlàní ẹ ṣe ń tọ̀nà wàwàkúwà káàkiri. Àwọn àgbààgbà Fúlàní wọ́n ti jẹ́ ká mọ̀ wípé àwọn ò ṣe. Àwa náà kí ló dé tí àwa náà lè sọ pé à ṣe? Tí gbogbo ẹ̀ ò bá dàrú kó ní tó o, tá bá ní kó dàrú kó ṣe bí ìjà. Self determination is a right. A lè pín lórí round table. Yes. Oríṣiríṣi ọ̀nà ní self determination fi máa ń ṣẹlẹ̀. Either kí wọ́n jagun, either kí wọ́n ṣe round table. Tẹ́ bá wò dáadáa ẹ máa rí pé ìtawà ń ṣe yìí àwa lo diplomatic aspect torí pé ọmọlúàbí làwa ọmọ Yorùbá. Táwa Yorùbá tá bá dálẹ̀ tá bá tún ṣà Ṣàngó apá bàtà pàjọwọ́jọ kí ló ń jẹ́ Fúlàní? Kò ní dá. Kí ló ń jẹ́ Fúlàní? Ohun tí wọ́n tó lọ ń pera wọn. Ọmọ pa àwọn ò ní nǹkan kan. Ẹ̀yin tẹ́ ẹ̀ ní nǹkan kan tẹ́ ẹ̀ jẹ́ nǹkan kan tẹ́ ẹ̀ níran. Ẹ ń fìyà jẹ àwa ọmọ ẹ fẹ́ máa fìyà jẹ àwa ọmọ oníbi oníran. Ṣé wọ́n tiẹ̀ fẹ́ máa fìyà jẹ wá nàbọ̀ tí ń fìyà jẹ wá? Ẹ ń fìyà jẹ wá nì. Ẹ̀yin bàbá wa náà dẹ̀ lajú sílẹ̀ ẹ ń pariwo restructuring. Nígbà tẹ́ mọ̀ pé kò sọ náà ń bẹ́ẹ̀. Ṣèbóhùn ni wọ́n dẹ̀ ti sọ pé kò sọ náà ń bẹ́ẹ̀ yìí. Látìgbà tí wọ́n ti sọ pé kò sọ náà ń bẹ́ẹ̀ yìí. Àìtí rí àgbààgbà kan nílẹ̀ Yorùbá kó jáde kó wá sọ pé ó dáa o. Nígbà tí ò ti sọ náà ń bẹ́ẹ̀ yẹn o Yorùbá nation la fẹ́. Gbogbo wọn kẹ́kẹ́ pamọ́ gbogbo wọn lẹ́nu ni. Ìjọ wo la fẹ́ ṣe léèdì? Nínú ẹ̀yin bàbá yìí ìyí tó ti wọ 90 ti wà nínú yín. Ìyí tó ti ń kọlẹ̀kùn 100 ti wà nínú yín. Ẹ ti ẹ̀ wò pé ẹ jẹ́ kí n tiẹ̀ ṣe léyìí fúnlẹ̀ Yorùbá bóyá òun lọ́lọ́run fi máa fọ gbogbo ẹ̀ṣẹ̀ yín dànù. You don't know. Orílẹ̀-èdè tó san 500,000 ti fòṣìṣẹ́ pẹ̀lú current economy Nigeria. A bag of rice is close to 9. Ẹnubà tó fi ṣe strike yìí sí ọ̀sán yìí rice ti wọ 90 something thousand bag of rice. A bag of rice. Mọye level téèyàn máa wà nínú government kí ó tó máa gba 90,000. That is madness. Kò rí burúkú nìyẹn. Gẹ́gẹ́ bí fídíò tí mo ṣe láàárọ̀ yìí, a single room ní Lagos State, the cheapest room in a year wà ní close to 300,000 lọ́wọ́. I swear to God Almighty pé o fẹ́ gba yàrá kan tí ò ní toilet tí ò ní kankan just normal pé yàrá kan tí wà lọ máa wá bí wàá ṣe máa yàgbẹ́ tàbí kó máa lo toilet tí wọ́n kọ́ fún gbogbo àwọn tẹjọ́ ń gbé face me and face you. Face me and face you wà ní 300,000 lọ́wọ́. Ẹ ṣe analysis yẹn báwo lẹni tó ń ṣiṣẹ́ ìjọba tó believe bóun ṣe white collars job báwo ló ṣe fẹ́ survive?
tó bá jẹ́ ẹni tó bímọ kó tiẹ̀ má lọ́mọ gan, ẹ sọ fún mi báwo ló ṣe fẹ́ kò lè fún ìjọba láti fún sẹ́nétọ̀ ní 30 million but ó lè fún ìjọba láti fún ẹni tó ń ṣe wàhálà. sẹ́nétọ̀ tó kọ̀ máa jókòó that is doing nothing, that is doing absolutely nothing, a kò wà nínú AC wọ́n á sọ̀rọ̀ I support àìṣèkínní kan ànáwọ́ àti ó tán. Ṣe pín sálárì sẹ́nétọ̀sì méjì kí wọ́n fi yòókù fi subsidize minimum wages. Kí ló dé tí wọ́n ṣe pín sálárì àwọn sẹ́nétọ̀ sí 30 million ni wọ́n ṣàǹgbà? Ṣèbí wọ́n lọ represent wa ni, kò ṣe pé lọ ṣiṣẹ́ ń bẹ̀. You went there to represent us. Gbogbo ilẹ̀ níṣẹ́ tẹ̀ ń ṣe. Politics is not a job. But now in Nigeria, politics has become an hot cake. Ó ti di hot cake. Ó ju oògùn owó lọ, ó ju fraud lọ. Automatic money. Òun ló fà á tó fi jẹ́ wípé àwọn tó lọ represent wa tó bá ti débẹ̀ tí gọ́ọ̀mẹ̀ntì bá ti sọ pé báyìí that is all. Torí ẹ̀ lè ṣe láwọn olóṣèlú tó ń para wọn dànù, tó ń para wọn pakúpa, tó ń wèsìra wọn. Ṣèbẹ́ gbọ́rọ̀ tí olórí burúkú ọmọ Auxiliary yẹn sọ tó ní òun ṣiṣẹ́ fún gọ́vnà Ṣèyí Mákindé. Iṣẹ́ wo ló ṣe fún wọn? Òun ṣiṣẹ́ fún gọ́vnà. Ẹni tó interview ẹ̀ náà ń bí pé ní local government election tó kọjá yìí pé ta ló ṣiṣẹ́ fún? Ó ní ẹni tó bá ń bá sitting government du ipò ó ń ṣera ẹ̀ ní PDP lòun ṣiṣẹ́ fún, PDP lòun kíníkan igbá kan àwo kan. Gbogbo àwọn nonsense it has to stop. Àwọn Fúlàní ń fìyà jẹ wá, ẹ̀yin tẹ́ jẹ́ tiwa tẹ́ jẹ́ olórí wa nílẹ̀ Yorùbá ẹ tún fìyà jẹ wá. Dọ́bù ìyà raise to power 2. Ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀? Kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Kí la fẹ́ tọ́lọ́run ṣe fún wa nílẹ̀ Yorùbá? alóògùn, alówó, alágbára, alọ́pọlọ, a ní ìmọ̀, a ní òye. Kí lọ́lọ́run fún wa nílẹ̀ Yorùbá? Ṣùgbọ́n ìmọ̀tara ẹni nìkan ó pọ̀ fáwọn ọmọ Yorùbá. Tí ó bá kí ń ṣe ìmọ̀tara ẹni nìkan, tí ó jẹ́ kí odindi ọmọ Yorùbá, odindi ọmọ aládé kó máa ṣerú ọmọ màálù. Kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá kó máa láàdì Fúlàní tí ò ń wẹ̀, tí ò ń fọnu, tó jẹ́ pé tọ́ọ̀tì màálù bá tọ̀lọ̀ fi ń wẹ̀. Irú wọn ó mà ṣe o. Kò ń ṣẹjọ́ wọn, ẹjọ́ àwọn olórí wa ni. Tí ó bá kí ń ṣe àwọn olórí wa tó káwọ́ gbéra tí wọ́n ń wò, irú àwọn bàbá Adébánjọ, tí ó bá ń ṣe irú wọn, ta làwọn Fúlàní? Tí ó bá ń ṣe àwọn bàbá wa Onírìṣà tó wò pé kí wàhálà má ṣẹlẹ̀, kí bàbá wa Oníkan pàṣẹ bóyá ẹ̀rọ ẹbọ síta, Ṣàngó pa bàtà pa jọwọ́jọwọ́ etí ẹ̀. Kí ló ń jẹ́ Fúlàní? Ní gbọ́ pé Fúlàní pààyàn mọ́. Kí bàbá wa Onírìṣà kò sọ pé ó yẹ ọmọ Yorùbá o, ẹ má bẹ anybody jà, kẹ má pa anybody, ẹ kò wọnú gbó, ẹ lọ lé àwọn Fúlàní tó wà ń bẹ̀ jáde, ẹ lé wọn padà sílẹ̀ Haúsá. Ní débẹ̀ bá wọn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín tẹ́ ń gbọ́ mi, ò ní débẹ̀ bá wọn. Ò ní débẹ̀. Tí bá ń parọ́ ẹ máa já mi ní comment section. Táwọn Fúlàní bá kọ́kọ́ tí ẹ gbọ́ pé Ìgbòho wà lé, gbogbo àná la rí náà nífẹ̀ẹ́. Ṣé February kọ̀ là lọ ní bọ́dà mi? February là lọ lé tí a lọ ṣe pátí. February là lọ sí Ìgbòho lọ́hùn. Báwọn Fúlàní ṣe gbọ́ pé Ìgbòho ń bọ̀ o, àwọn Fúlàní ẹ wá ṣe kọ̀ọ̀kan, ọ̀run àwọn pásítọ̀ jáde gan. Ní kó máa gbé ẹrù sí Olúwa mi láyà, kó máa gbé fíẹ̀ sí Chief Sunday Ìgbòho láyà, kó máa jáde, kó máa jíṣẹ́, kó máa ṣoríṣiríṣi. Èmi dẹ̀ mẹ́ntí mo ní. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí,
tábà rérin ká ní arérin jagunjagun yàtọ̀ sólú ọdẹ. Mi ìfẹ́ mọ bí Fúlàní yẹn ṣe fẹ́ tó bá gbọ́ pé Ìgbòho ń bọ̀ á máa tọ̀ sára máa gbọ̀n ni. Kàmáì tí wàá sọ pé gbogbo àwọn alágbára tó wà nílẹ̀ Yorùbá mọyì alágbára tó wà nílẹ̀ Yorùbá ni mọyì àwọn alágbára, àwọn àwòrò-ṣàṣà, àwọn òfojúmọyún inú, kàwọn tó máa dúró báyìí tó máa sọ wípé ọmọ báyìí ló wà nùkùn yìí ọ̀pọ̀ ilẹ̀ Yorùbá kí ló kò ní dáa fún Fúlàní. Ẹ wá sọ àwọn èèyàn wa dẹrú, ẹ lọ káàkiri àgbáláyé, Yorùbá ló ń jẹ̀yà kiri ayé. Fúlàní tó bá travel out ó lọ gbádùn bẹ́ẹ̀ ni. Tí Fúlàní bá lọ sí Amẹ́ríkà ó lọ gbádùn ni. Tí Fúlàní bá lọ sí Europe ó lọ gbádùn ni. Tí Fúlàní bá lọ sí Germany ó lọ gbádùn ni. Tàbí kó lọ kàwé. Tí Yorùbá bá lọ sí Amẹ́ríkà ó lọ jẹ̀yà ń bẹ̀, ó lọ ṣẹrú ni. Tí Yorùbá bá lọ sí Germany ó lọ ọ́zù bẹ́ẹ̀ ni, kó lọ ṣiṣẹ́ ìdọ̀tí láti mówó wálé. Òun ló ṣe máa ń dùn mí. Ẹ̀yin ìyá àti bàbá wa tẹ́ wà ń lo òyìnbó, ẹ̀yin náà wo iṣẹ́ tẹ̀ ń ṣe ń bẹ̀, ṣe lè ṣe nílé, wọn ò lè ṣe nílé, wọn ò lè ṣàwọn ṣẹ́ yẹn nílé. Òun làwọn ìyá yìí ṣe ń fojoojúmọ́ sunkún, làwọn bàbá yìí ṣe ń fojoojúmọ́ sunkún. Síbẹ̀síbẹ̀ ẹ̀yin bàbá wa ẹ̀dẹ̀ ń lọ sílùú òyìnbó, ẹ̀ ń rí àwọn ìyá yìí, ẹ̀ ń rí àwọn bàbá yìí, ẹ̀ rí bó ṣe ń ṣe wàhálà lọ́hùn, kò múùfù yín. Ẹ ò ṣe bẹ nípò tí ẹ̀kọ́ yín, ẹ ṣe bẹ nípa ẹ̀mọ̀ kankan nípa ẹ̀. Ẹ̀dẹ̀ ń lọ kẹ́ lọ gba treatment. Ṣé tí Nàìjíríà bá da ẹ fi Nàìjà lẹ̀ kẹ́ lọ treat ara yín UK? Tí Nàìjíríà bá da ṣé yóò à lọ treat ara ẹ̀ ní Germany? Ọmọ Germany wo ló lè wà treat ara ẹ̀ ní Nàìjíríà? Kò sí. Tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó bá fẹ́ treat ara wọn sìn àfikọ́ dé lóyìnbó. Tí bàbá wa Gọ́vnà Adeleke tó bá fẹ́ treat ara wọn sìn wọ́n gbọ́dọ̀ dé lóyìnbó. Tí bàbá wa ọkọ ọmọọba Dàpọ̀ Abíọ́dún tó bá fẹ́ treat ara wọn sìn ọ̀n tó bẹ́ẹ̀ wọ́n á dé lóyìnbó. Irú gbèsè ayé wo nìyẹn? Ṣé India ó lè fẹ́ treat ara ẹ̀ sìn kó lè fẹ́ ṣe ẹni surgery kó wá Nàìjíríà? Tó bá wá Nàìjíríà wá kú ni ẹ mọ̀. Ó tiẹ̀ jẹ́ kíkí ní máa ẹ dúró ná, ṣé kò kí n ṣe ẹ̀jẹ̀ tó wà lára wa ló wà lára àwọn leader wa ni? Kò ń ṣe ẹ̀jẹ̀ tó wà lára wa ló wà lára yín ni? Ẹ wá ń fún àwọn Fúlàní ní chance. Ẹ mọ̀ kó máa dé stage kan ẹ̀yin ọba, àwọn Fúlàní àmọ́ bá yín dupò, ẹ lọ kọ́lẹ̀. Ó máa dé táìmù kan tábà tí gba Yorùbá nation, Fúlàní á jẹ́ kó máa yé yín wípé ṣèbí wọ́n ti ṣe òfin kan, òfin nationality, tó jẹ́ pé tó bá ti lè gbàwé yẹn báyìí ó ti dọmọ Nàìjíríà. Tó bá dẹ̀ ti dọmọ Nàìjíríà ó lè contest fún anything anywhere. Ṣèbẹ̀ wọ́gbọ́n táwọn Fúlàní lò, wọ́n kó gbogbo àwọn ọmọ wọn sínú igbó wa káàkiri. Kílẹ̀ òkò ń ṣe ń bẹ̀? Ó kẹ òkò kọ̀ ń ṣeré ni. Àbí ẹ rò pé ilé tó fáyìn wọ́n gbé ọkọ̀ wà ń bẹ̀? Ọ́n múra yín lẹ̀ ni, ọ́n múra ìrújọba ilẹ̀ ni. Fúlàní tí wọ́n mọ̀ pé inú ń bí wa, tọ́mọ̀ pé a gbọ́ nǹkan kan, tọ́mọ̀ pé àfẹ́ṣe wá Nàìjíríà mọ́, tí wọ́n dẹ̀ tún láyà, tí wọ́n tún sọ fún wa wípé àwọn ò gba restructuring. Ṣógun kọ́ ló pè fún yẹn? Ogun ni. Ẹ̀yin tó wá comment section ẹ kó tó bá dé ọmọ pa, wọ́n pè fún ogun ni. Ogun ló ń pè fún torí pé wọ́n mọ̀ pé àwọn ti múra lẹ̀. Ọ́n pè fún ogun ni, wọ́n mọ̀ pé àwọn ti múra lẹ̀. Ẹ wo ohun tó ń fojú wọn rí nílẹ̀ Ìgbò. Ṣùgbọ́n ọmọlúwàbí làwa Yorùbá, a níbọn, a ládàá, a ní kankan, ṣùgbọ́n anáwọn alálẹ̀ adẹ̀ ń pè ó dẹ̀ ń jẹ́.
àwa tá à ń pa lálẹ̀ tó ń jẹ́ ó ṣe wá já wa gọgọgọgọgọ nìyà wa ń jẹ báyìí. Kí ni ò sí ilẹ̀ Yorùbá? Kò sí ohun tí Ọlọ́run ò fi kẹ́ àwa ọmọ Yorùbá, kò sí. Tá bá wà díẹ̀ tá bá tọpinpin ẹ̀ gan ẹ̀ rí pé Jésù tó pariwo yìí gan kó lè jẹ́lẹ̀ Yorùbá gan ló ti wá. Must be take it easy. No, ṣe rí ó lè dàbí eré ṣùgbọ́n ẹ sọ fún mi kí la fẹ́ nílẹ̀ Yorùbá tí Ọlọ́run fún wa? Kò sí nǹkan tá a fẹ́ nílẹ̀ Yorùbá tí Ọlọ́run fún wa. Àwa la ya láì ní ìtẹ́lọ́rùn, honestly speaking. Mọyì ọmọ Yorùbá tó jẹ́ doctor ní Germany, mọyì ọmọ Yorùbá tó jẹ́ lawyer ní America. Wọ́n ti ẹ̀pọ̀ tí mo mọ̀, ìyàwó Janet Fashakin, she's a senior advocate of America. Wọ́n yapa bẹ́ẹ̀ tá lè kà. Ọmọ Yorùbá tó jẹ́ surgeon l'Amẹ́ríkà wà, kò ṣe dúró Nàìjà. Ó mọ̀ pé tóun bá dúró Nàìjíríà ẹ máa bà tòun jẹ́ ni. Bẹ́ẹ̀ bá ṣe ń sàásì bẹ́ẹ̀ lẹ́sìn máa wá gbogbo ọ̀nà láti gbé ṣubú. Now ẹ wò àwọn labour ti strike nísìnyí. Wọ́n ti call off strike yẹn báyìí. Wọ́n ní wọ́n fi 1 week sí. Ẹ sọ fún mi ṣé wọ́n na ṣé 500,000 ló jẹ́ kí Nàìjíríà torí ẹ̀ strike? 500 torí 400 and kìíní kan thousand kẹwàá ní rárá ẹ máa fún wọn ní 60,000. Èwo nínú ẹ̀yin mínísítà ló lè gba 60,000? Èwo nínú ẹ̀yin kọmíṣánná ló lè gba 60,000? Èwo nínú ẹ̀yin sẹ́nétọ̀ ló lè gba 60,000? Tẹ́ bá ti rẹ́ni tó ń sòótọ́ báyìí ẹ wá gbogbo ọ̀nà àti pálẹ́nu mọ́. Kẹwo tó ṣe fún sẹ́nétọ̀ kan tó tú àṣírí àwọn sẹ́nétọ̀ ń pé wọ́n pàdù project no tó ní wọ́n fún àwọn kan lówó, tó ní wọ́n fún wọn lówó, tó ń tú àṣírí millions of money tí wọ́n pín láàrin ara wọn. Kí ló ṣe? Wọ́n suspend ẹ̀ or whatsoever. Sẹ́nétọ̀ kan náà tó pàdù project nǹkan tó ti dé padà lé ní tẹ́bà ìtì gbọ́. Kòté Traoré ẹni tó jẹ́ olórí àwọn Miyetti Allah tó ṣí terrorist group wọ́n ti filẹ̀ order from above ti ní kí wọ́n withdraw charges against ẹ̀ wọ́n ti filẹ̀. Sunday Igboho tó ní kẹ́ má pa wá mọ́ máa ti filẹ̀. Chief Sunday Igboho, Chief Doctor Commander General Sunday Adeniyi Adeyemo Igboho Òòṣà owó Babadami ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo ẹ̀yin Fúlàní ẹ fọkàn yín balẹ̀ bàbá ń bọ̀ lé kí lẹ bí ṣeré yìí bàbá máa wálé Ọlọ́run á ṣe láìpẹ́ láì jìnnà Ọlọ́run á ṣe bàbá máa wálé. This nonsense has to stop. Tó bá jẹ́ pé orí àwa ọ̀dọ́ pé ni bí wọ́n ṣe strike yìí ó jẹ́ káwa ọ̀dọ́ jáde ká béèrè fómìnira bẹ́ẹ̀ ni. Ìjọba tí ó lè san 400 and kìíní kan thousand fún ẹni tó lo ọdún mẹ́fà ní primary school tó padà lo ọdún mẹ́ta ní secondary school tí ó bá repeat ó lo 3 years ní senior secondary tí ó bá repeat á lo 4 years ní university ṣẹ́gbọ́n ọdún tó jẹ́ that is 16 years tí ó bá ní carry over tí ó bá repeat kẹlòmíì lo 20 years láàrin primary school dé university á wá ṣe gbogbo wàhálà yẹn tán á lọ sábà ṣe gbogbo ẹ̀ tẹ́ bá tún máa fún níṣẹ́ ẹ̀ wá máa fún níṣẹ́ 50,000 iṣẹ́ 40,000. Are we fools? Ọ̀n pa wá àmọ́ àwọn tó ń pa wá ẹ̀dẹ̀ ní ká má ya ara wa kúrò láàrin wọn kẹ̀dẹ̀ náà pè fógun. Àwa náà a fẹ́ ogun but we want to go. Ẹni ẹ̀fẹ̀ restructuring àwa gan ò fẹ́. Freedom la fẹ́, total freedom. Ẹ̀yin ìyá àti bàbá wa ẹ máa kọ sí comment section ẹ máa pariwo we want total freedom from Nigeria. We want to be out of Nigeria. What we want is total freedom.
we are no longer interested in Nigeria. Ẹ máa kọ́ síbẹ̀. Ẹ jẹ́ káwọn international communities kí wọ́n mọ̀ pé àwọn arábí yìí ń pa wá. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n ń pa wá. Ẹ jẹ́ kí wọ́n mọ̀. Yes, this is the latest. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n ń pa wá. Àdẹ̀lẹ̀ lajú wá sílẹ̀ kó máa pa wá. Tá bá bẹ̀rẹ̀ sí ní defend ara wa ń sìn tiwa ló máa gbé jáde. Táwọn wèrè tí wọ́n ti ń pa wá ti bí i 15-20 years yìí nísìn èèyàn kan ò sọ̀rọ̀. Ẹni tó tún jáde tó ní kẹyẹ pa àwọn èèyàn mọ́ ẹ tún lọ ka mọ́lé. Àwọn Fúlàní náà lọ tún lọ ka mọ́lé wọ́n tún fẹ́ pa á. Wọ́n tún fẹ́ pa á. Ẹ̀yin àgbààgbà Yorùbá kan tó jẹ́ kí ẹ tún dúró kí ẹ dúró kẹ́ ràgà bò wọ́n. Ẹ̀yin náà tún ta kété. Ẹ ṣe bí nípẹ́ mọ̀ wọ́n rí. Mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ kankan. Mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé oyè tó kọ ará Ìbàdàn. Ẹ̀yin Ẹdẹ má bínú ó ń bọ̀ wá kan ara Ẹdẹ. Ó ń bọ̀ wá kan gbogbo ẹ̀yin ọmọ Ẹdẹ. Tẹ́ ẹ bá tètè dìde nísìn òun ló ṣe ń dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ọ̀yọ́ state. Torí ta bá lọ wo àwọn tó gbàbọ̀dè fún bàbá wa ṣe Sunday Igboho yìí ọmọ Ọ̀yọ́ náà ni wọ́n. Dàpọ̀ ọmọ Ọ̀yọ́ state ẹni tó dìde tọ́lọ̀ ń lò pé ìyà táwa ọmọ Yorùbá ń jẹ ó tó gẹ́. Ó mà ṣe o. Ẹ má gbàgbé láti like, comment, share, kẹ́ subscribe, kẹ́ bá wa tọ notification yín, kẹ́ dẹ̀ ṣe kí ni kẹ́ bá wa pín fún at least èèyàn 50-50. This video has to go viral. Fídíò yóò kìí ṣe fídíò téèyàn 3-4 máa wò. Fídíò tí gbogbo ọmọ Yorùbá ní láti rí ni. Ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé àwọn Fúlàní wọ́n ń tọ́ wa ní sùúrù, wọ́n ń pè fógun, àwa ò dẹ̀ ṣetán láti jagun. Let us go. Let's go. Ẹ jẹ́ kó ní kálukú máa bá tiẹ̀ lọ. Ẹ̀ka kìíní yìí. Ẹ jẹ́ kí n kàpọ̀ táwọn National Assembly sọ. Wọ́n ní Yorùbá and Igbo and other ethnic nationalities should be able to exit freely from Nigeria, proposed before National Assembly says. The private bill was titled A Bill for an Act to Substitute the Annexure to Decree 24 of 1999 with a new governance model for the Federal Republic of Nigeria. Every ethnic nationality and people in Nigeria should have an unconditional right to self-determination. The promoter of a trending draft bill seeking a return to the regional system of government, Dr. Akin Fakponda has proposed. But nígbà táwọn olórí burúkú Fúlàní yìí máa sọ̀rọ̀ wọ́n náwọn ò fẹ́ páwọn ò gbà. Ẹ̀yin bàbá wa náà dẹ̀ dá kẹ́kẹ́ lanúlẹ̀ ń wò wọ́n tó jẹ́ kẹ́ pàṣẹ ẹ̀yin ọmọ máa ṣe o. Ìbà ẹ̀yin bàbá wa láyé. Ìbà rẹ̀ Ṣàngó, ìbà rẹ̀ èṣù ọ̀dàrà kàbá ni wọ́n ràn. Abẹ́lẹ́kún sunkún kẹ́rù bẹ́lẹ́kún. Ìbà yín láyé. Nígbà táwọn bàbá yìí wà láyé àwọn Ọbàtálá, Ọbàtáṣẹ̀, ọba takuntakun, ọba Èjìgbò, ọba Ẹlẹ́fun, ìgbà táwọn eléyìí wà láyé gbogbo ibùkún yóò lè ṣẹlẹ̀. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ṣàngó á ti pa bàtà á ti pa dún. Ibi tí mo tiẹ̀ lọ yẹn ti jìnnà jù. Àwọn bàbá wa 50, 60, 70 years ago ta ló ń jẹ́ Fúlàní? Ẹrú wa làwọn Fúlàní, gbogbo ayé ló mọ̀. Ẹrú wa ni wọ́n, a máa ń fi wọ́n roko ni. Káì mọ̀nà lọ́pọ̀lọ́ roko ń bẹ̀ yẹn. Káì lọ́pọ̀lọ́ ṣe kí níbẹ̀ yẹn. Ń tọ́ wáyé wá ṣe nìyẹn. Ṣùgbọ́n èyí olórí wa nísìn ẹ wá jẹ́ kí ó jẹ́ reverse is the case. Àwa la wá padà wá ń ṣe irú wọn báyìí. Ṣé kò táwa Yorùbá wà ní Nàìjíríà tẹ́lẹ̀ lélẹ̀?
ṣé ipò tá wà tẹ́lẹ̀ lélẹ̀, ṣé ipò ẹrú la wà, ṣé ipò káìmọ̀nà la wà tẹ́lẹ̀, ṣáàládì fúlàní tẹ́lẹ̀. Ibi tẹ́ bá wa dé nìyẹn. Àwa dẹ̀ mọ̀ pé àwa ìran tá wà níta nísìn, self determination has come to stay. Kò sí nǹkan tẹ́ fẹ́ fi kún. Self determination, it has come to stay and there is nothing anybody can do about it. Kò sí nǹkan tẹ́ anybody lè ṣe sí. Self determination ti dé, ó dẹ̀ ti dé nìyẹn. Ó ti dé nìyẹn. Bàbá Bọ́lá Ahmed Tinubu, àwa ròyìn abẹ̀yìn àṣàkọ ẹ̀bẹ̀ là ń bẹ̀ ẹ fi wálẹ̀. Bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́, ọ̀rọ̀ tó wà lẹ́ ìkọyìn. Bàbá wa Aláké ó kọyìn. Bàbá wa Àwùjalẹ̀ Ọba Síkírù ó kọyìn. Kábíyèsí o, bàbá wa Ọ̀nìrìṣà Ọba Adéyẹyè Ọ̀ọ̀ni of Ifẹ̀, Ọba Ògúnwùsì Ọba Adéyẹyè Ọ̀nìrìṣà àrólé Odùduwà àfìdí ọ̀tẹ̀ jọlẹ̀. Bàbá ń tàwa ọmọ Yorùbá fẹ́ lélẹ̀, a fẹ́ dá dúró. This is a direct message to our father, His Royal Majesty Ọba Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá Ọba Adéyẹyè. Àwa ọmọ Yorùbá a fẹ́ dá dúró. A ti ń sọ, it is not a new thing. A tún sọ báyìí pé a sì wà lórí ipa fẹ́ dá dúró. Ẹ̀yin náà ẹ wo ohun tó ń ṣe, ṣèbó jẹ́ kó máa ṣe gbogbo nǹkan láti ẹ̀ lè wà wá ọ̀dọ́ lọ́kàn, láti lè wà wá ọmọ Yorùbá lọ́kàn. Wọn ò ṣe kó tó máa rọ̀ wá lọ́kàn. Anyway, bóyá àwọn náà ti mọ̀ pọ́kàn wa gùn tí ẹ̀ lè rọ̀. Èmi mọ̀ pé ilé ẹjọ́ kan máa ṣú, ó máa mọ́ àti gba orílẹ̀-èdè Yorùbá. Ẹ lọ kọ́lẹ̀ pẹ̀lú iṣẹ́ táwọn bàbá wa emeritus merited professor Adébánjí Akíntóyè, bàbá wa ṣe Sunday Igboho, iṣẹ́ táwọn bàbá yẹn ń ṣe, mo mọ̀ pé kò ní gbé, kò dẹ̀ ní gbé.